Mo kí gbogbo èèyàn tó ń wò mí níbikíbi tí ẹ bá wà, pàápàá jùlọ ẹ̀yin tó ṣe pé ẹ ti máa ń tẹ̀lé Aláàfin Ìṣẹ̀ǹbáyé nínú àwọn fídíòs wa tẹ́lẹ̀. Nǹkan tí mo fẹ́ sọ fún wa lónìí òun ni lórí ẹgbẹ́ òṣèré orí ìtàgé tí Ọlọ́run ti ọwọ́ Dr. Lékan Sàlámì àti àwọn òṣèré orí ìtàgé kan gbé kalẹ̀. Ìjẹ́ ìwọ nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé tó jẹ́ ti Yorùbá tiwantiwa? Àbí ìwọ tiẹ̀ ti ń ṣe eré orí ìtàgé tẹ́lẹ̀, ò ń wá ẹgbẹ́ tí ẹ jọ fọwọ́sowọ́pọ̀ kí èròǹgbà rere rẹ kó lè ṣẹ? Ìwọ náà lè darapọ̀ mọ́ wa lónìí nínú ẹgbẹ́ Association of Yoruba Indigenous Theatre Art Practitioners. Nǹkan tí ẹgbẹ́ náà fi yàtọ̀ sí gbogbo ẹgbẹ́ tó ti wà tẹ́lẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣe eré orí ìtàgé, ṣùgbọ́n èyí tí a dá sílẹ̀ yìí ti Yorùbá gangan òun lélẹ́yìí. Ẹni tó bá wà nínú ẹgbẹ́ eré orí ìtàgé mìíràn ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ eléyìí, àbí ìwọ tó tiẹ̀ sí nínú ẹgbẹ́ kankan, ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Ká jọ gbé àṣà Yorùbá lárugẹ ni ẹgbẹ́ yìí wà fún. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ eré orí ìtàgé ló jẹ́ pé àṣà òyìnbó òun náà ni wọ́n ń gbé lárugẹ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní mọ̀ débẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré orí ìtàgé wa bíi kéèyàn lo oògùn Yorùbá kó ní problem òun ló máa ń dálé lórí. Ṣùgbọ́n tó bá ti lọ síbi àwọn ẹ̀sìn òyìnbó tó mú wá bá wa, problem náà á yanjú, tí ó sì rí bẹ́ẹ̀ lójú ayé. Ìlú ẹ̀ka gbé ẹgbẹ́ eléyìí kalẹ̀ pé káṣà Yorùbá kó má parun láti ibi ìtàgé. Nítorí pé àwọn èèyàn wọ́n nígbàgbọ́ sí eré orí ìtàgé gidi gan nílùú Nàìjíríà. Kó tó di pé a máa rí èèyàn mẹ́ta tó máa sọ pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé, á ti máa rí ogunlọ́gọ̀ èèyàn tó máa sọ pé àwo fíìmù kan nǹkan báyìí báyìí là kọ́ níbẹ̀. Èyí túmọ̀ sí pé fíìmù Yorùbá ó ń kọ́ ọmọ Yorùbá lọ́gbọ́n. Ṣùgbọ́n tó bá ti wá ń sọ wọ́n nù, ó ti di pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n gbọ́dọ̀ dìde sí ọ̀rọ̀ náà. Yàtọ̀ sí ọ̀rọ̀ ògùn ìbílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni àwọn fíìmù òyìnbó làwọn fíìmù tiwa ló ṣe jẹ́ pé àṣà òyìnbó ló máa ń gbé lárugẹ. Ìlú ẹ̀ka gbé ẹgbẹ́ náà kalẹ̀. Ìwọ náà lè darapọ̀ láti ibikíbi tó bá wà. Ìwọ ṣáà ti kàn sí Dr. Lékan Sàlámì lórí WhatsApp 08028565188.